kò jẹ́ kẹ́ ló gbà yí pẹ́ èyí ò ní já ṣe mọ́ o. Prophet Ezekiel Akínbí yìí o. Dádì ẹ kú ọdún òní. Ọkọ màmá wa Débórà o. Kẹ́ ẹ pẹ́ láyé ẹ kú ọjọ́ ìbí. Bàbá lókè kò jẹ́ kẹ́ ló gbà yí pẹ́. Lórúkọ Jésù èyí ò ní já ṣe mọ́ o. Àròyé ṣáníṣá ìbákà ìgbé kíké kúkú ní tẹyẹ. Ó yá ìwọ ètò òkè gbéra nílẹ̀ kó gbọ́ ti ìsàlẹ̀ pẹ́pẹ́pẹ́. Mo fẹ́ rán oníṣẹ́ jájọ lọ kó bẹ̀rẹ̀ fẹ́ni tọ́láyẹ. Prophet Ezekiel bójánú ilé lẹ́wà ẹ máa gbọ́. Bójójú pápá lẹ́wà ẹ máa gbọ́ o. Bẹ́tí yín bá já gbajúmọ̀ kéwì lèmi jẹ́ o. Mo dé sí yín lọ́rùn lónìí o. Débórà Akínbí yìí ẹ máa dá mi lóhùn ní gbèjègbèjọ. Ìránṣẹ́ Ọlọ́run alààyè lèyí jẹ́. Iṣẹ́ ìránṣẹ́ tiyín mo lọ́gbọ́n oúnjẹ fẹ́ gbẹ́gbà wo bọ̀ ni. Orin bámúbámú ni mo yọ kò sí lẹ́nu tẹ̀yìn. Bámọ ìjọ àṣegòkè àgbà nínú Kristi lẹ́yìn yàn láàyò. Ẹ̀yin yàtọ̀ sáwọn oníṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ pé ibi ló lé wọn dédìí ìpè. Tí bàbá ò pè wọ́n ká fi dúdú pe funfun fún ni kò sí lọ́rọ̀ tẹ̀yìn. Tiyín yàtọ̀ tó pọ̀. Àjànàkú tí yín kọjá àmórí nǹkan fìrí o. Tá a bá rẹ́rìn ká láàárẹ̀ rìn. Gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ nínú ìjọ wa bá yín dúpẹ́. Gbogbo àwọn aládarí bá yín dúpẹ́. Àwọn ajíhìnrere bá yín dúpẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ò gbẹ́yìn ò jàre. Gbogbo wọn ló bá yín kan sára sọ́lọ́run tó jẹ́ kẹ́ rọ́jọ́ tòní láyọ̀. Happy birthday to you o. Bàbá Emmanuel, happy birthday to you. Ẹ ti ṣọdún èyí o, ẹ ṣe tẹ̀mí yìí tọmọtọmọ tayátayá. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ọdọọdún lẹ́ ò mọ̀ bẹ́ẹ̀ nítorí wípé ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ á sì máa yẹ̀nù. Ó ti ń dára kò dára mọ́ òníkànnì. Àìmọ́ṣe mọ́ òníkàgùn sọ́dẹ̀dẹ̀ tẹ̀yìn. Ẹ̀yin ò ní dẹ́ni àná nínú ìgbàgbọ́. Ẹ ò ní rámáyé, ẹ ò sì ní fìyà lògbà. Bàbá Esther o, ó yẹ ẹ̀jẹ̀ àjọ délé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí. Ó yẹ ẹ̀jẹ̀ àjọ déjẹ̀ṣà ìbẹ̀lẹ̀ tó kàn. Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ọmọ aláṣẹ wọ́. Ọmọ agbọ́dọ̀ pọ̀rọ̀ ní mọ́yìn. Díẹ̀díẹ̀ lòbí bá wọn ràn lókìtì ọ̀gán nílé bàbá tó bí yín lọ́mọ. Òkèèké láṣọ ìgbàjọ. Ẹ̀là gọ̀rọ̀ tí omi láṣọ àwọn Ìjẹ̀ṣà. Òkè ọ̀hún lẹ wá wà níbẹ̀ lẹ ò wálé mọ́. Oyè ẹja rẹ lé ọmọ oyè lókun. Ọmọ olóbì kan àjá sanwó nìyí o. Ọmọ olóbì kan àjá sọlà. Ẹni já kan ẹgbàá kan. Èèyàn tó bá já méjì ẹgbàá méjì. Èèyàn tó bá já mẹ́wàá òun ló rugi owó nílé bàbá tó bí yín lọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré ọmọ orídìí ìsáná. Ilé lọmọ ẹrú ọwọ́ tí múná roko. Ọmọ olóbì kan àwọ̀wọ́ ti rí wọ́n ní o. Ọmọ olóbì kan àwọ̀wọ́ ti rí wọ̀. Èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sáàdẹ̀ ẹni. Èyí tí ò bá jẹ́ tẹni kọ́ àwọ̀ sínú igbó ẹranko burúkú ará òmù jẹ. Ọmọ arápọ̀ gbọ́bí sí o. Ìjẹ̀ṣà dúdú lẹ́pọ̀ pupa làbúrò. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì ìṣèjè. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì ìṣẹ̀fà. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì ìṣẹ̀rìndínlógún. Ìjẹ̀ṣà mọ́dọ̀ apànàdà. Ẹlẹ́rìí àtẹ̀ká ọmọ àtẹnigbọ́lá. Ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ire lójú owó rí o. Kojú yín kó mọ ríre. 100 ọdún lónìí gbọ̀ngbọ̀n lòkè. Ẹ̀yin ò ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ ò ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ògódì ẹ̀mí pin kò ní jẹ́ ìpín yín. Ẹ̀yin ò
ò ní kánjú gbọ̀rọ̀ alákejì lọ adániwáyé ò ní fi yín sílẹ̀ nídìí iṣẹ́ ìránṣẹ́ àṣeyẹlẹ alákan ń ṣepo ẹ ò ní dóhun èlò àlòpàtì nígbà kọ̀ọ̀kan ìjọ Christ Power Evangelical Crusade International tí babalókè ti gbẹ́lẹ̀ yín láwọ́ tẹ̀síwájú ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò ní lè borí o ààyè tí babalókè ti pèsè sílẹ̀ fún yín nílé mímọ́ kò ní di tẹlòmíì ọdún ayàbọ̀ kò ní yakọ tí wọ́n bá wá mi léèrè wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà táyé lolú èjìrẹ́ ará ìsokùn ẹ̀dúnjọ bí ẹni wá lájẹ́ orí igi ni mò ń jẹ́ akínrè fọ́ni bàbá tó bí mi lọ́mọ ìfẹ́ òdàyé ni mo ti wá níbi tójú mọ́ ayé tí mo wá kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wa fíjú akéwì tó kìlọ̀ ìwà. Prọfẹ̀tà Akibi